nígbà tí máa wọlé Yorùbá mi ò ní nǹkan kan débi pé mo tiẹ̀ máa ní tẹlifíṣàn ṣùgbọ́n lọ́gán tí mo wọlé Yorùbá tán báyìí lóhun gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní búrẹ́kẹ́ fún mi o tí mo tún wá pàdé ìyàwó mi àti ìgbà yẹn báyìí ni nǹkan ti yàtọ̀ sí rere fún mi kódà àwọn ẹbí àti ọ̀rẹ́ wọ́n pa mí tí wọ́n sún sẹ́yìn fún mi nígbà tí ò sí kankan lọ́wọ́ mi ṣé ẹ fẹ́ gbọ́ ilẹ̀ Yorùbá òun nílẹ̀ tí mo rí tó kún fún wàrà àtoyin tó kún fún wàrà àti oyin ta ló sọ bẹ́ẹ̀ ẹ wo Peter ti jáde sọ̀rọ̀ ìyẹn ọ̀kan lára àwọn P-Square tí gbogbo wa mọ̀ sí ìgẹ́ta ti dé dùn mí bẹ́ẹ̀ ni wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ ó ti sọ ipa ribiribi tí Yorùbá kó nínú ayé òun kò tún wá sọ yẹn nìkan ó ní kò sí gbogbo ọmọ ilẹ̀ Ìgbò tàbí ọmọ Ìgbò kankan tó jẹ́ àrè tó bá ti lè jẹ́ pé ó ti wọlé Yorùbá tí ò ní ṣoríire ó ní gbogbo wọn pátápátá ni wọ́n máa ń lówó bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ̀ gbogbo wọn ò lè sọ wípé ilẹ̀ Yorùbá yìí ò sàn wọ́n ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lódìdí ẹ káàbọ̀ sórí ìkànnì wa o ilẹ̀ Oòduà ilẹ̀ abínibí wa ǹjẹ́ ti gbọ́ ọmọ Oòduà àní a sọ fún yín pé ilẹ̀ Yorùbá yìí òun ṣì ní the best ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé kò sí ẹni tó débẹ̀ tí ò ní mú oríire jáde náà ẹ ti wá gbọ́ lẹ́nu ọmọ Ìgbò ló sọ eléyìí ọ̀kan lára wọn èyí tí a mọ̀ sí Peter ìyẹn Mr P ó ti sọ̀rọ̀ ó ní ilẹ̀ Yorùbá ló san òun jù ó ní kódà ṣe rí gbogbo àwọn ọmọ Yorùbá ó ní wọ́n máa ń ṣùgbà tí èèyàn ní o kódà wọ́n máa tún sọ̀pọ̀tì èèyàn ó ní Paul tó jẹ́ kejì òun àti Jude gan tó jẹ́ kẹta wọn gan ó ní gbogbo wọn sásẹ̀ ó ní ṣùgbọ́n ṣóò tóun kọ́kọ́ máa ti bẹ̀rẹ̀ sí ní gbowó láyé òun ó ní nílùú Ìlọrin àwọn ọmọ Yorùbá lọ fún òun o tóun fi lè kọ́lé òun ní àkọ́yege kódà ó ní nígbà tí ojú ń pọ̀ òun gan òun ti dìídì lọ bá àwọn èèyàn òun tó jẹ́ Ìgbò bíi ẹgbẹ́ òun pé kọ́ ti ẹ̀yà òun ní mílíọ̀nù lọ́nà ọgbọ̀n ìyẹn 30 mílíọ̀nù ó ní ṣe ni gbogbo wọn kẹ́yìn sí òun ni o kódà kò sí ìyí tó ti ẹ̀dá òun lóhùn rárá débi pé èyí tó jẹ́ Jude gan àti ọ̀rẹ́ ti kejì òun Peter gbogbo wọn sá sẹ́yìn fóun ni ṣùgbọ́n o èèyàn kan ṣoṣo tóun ò lè gbàgbé láyé òun tó jẹ́ ẹni tó ṣe oore ńlá fóun ó ní àná òun ni o torí ìyàwó ẹ̀ lọ́lá tó fẹ́ tó sì jẹ́ ọmọ Yorùbá nítorí pé ìyẹn ó ju ọkọ lọ bí àwọn Ìgbò ṣe yarí mọ́ lọ́wọ́ nìyẹn o wípé kò lè fẹ́ ṣùgbọ́n òun tó mọ àǹfààní tóun rí ń bẹ̀ ó ní first èèyàn tó máa kọ́kọ́ yá òun ní owó láì lé òun mú láì sọ pé yá sáré lọ wá ó ní àná òun ni o ìyẹn bàbá ìyàwó òun ló kó 30 mílíọ̀nù náírà lẹ̀ cash fún òun láti bá a fi bẹ̀rẹ̀ iṣẹ́ orin òun lọ ìyẹn nìkan kan ló tún bá sọ ó ní kò sí nínú ọmọ Ìgbò tó lè sọ wípé òun ṣoríire tí ò sí ọwọ́ ọmọ Yorùbá ń bẹ̀ tàbí tó máa sọ pé òun ṣoríire láì ṣe pé ó wá sílẹ̀ Yorùbá wá kọ́kọ́ kó ajé náà ó ní tó wá dùn òun jù rẹ́ o pẹ̀lú gbogbo oore tí Yorùbá máa ń ṣe fún wọn tó àwọn náà lè máa kọ́kọ́ rí tó máa kọ́kọ́ sọ̀rọ̀ against Yorùbá tó máa ní kí ni Yorùbá ò dáa kíní kan ó ní gbogbo èrò wọn ni pé wọ́n máa fẹ́ sọ̀rọ̀ àbùkù sí ilẹ̀ Yorùbá láti lè gba agbára àtàṣẹ káwọn náà máa take over káwọn náà máa yan fandafanda ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé ilẹ̀ Yorùbá yìí làwọn náà ti rí jájẹ ó wá sọ ọ̀rọ̀ kan tí ẹ máa fi mọ̀ pé Yorùbá dára ó ní láìsí ọmọ Yorùbá láìsí ilẹ̀ Yorùbá kò sí ìran ọmọ Ìgbò tó lè ṣoríire láyé ó ní ṣùgbọ́n o ṣé rí Yorùbá wọ́n máa ń kó àwọn èèyàn mọ́ra gan-an wọ́n kó nílé wọ́n kálejò mọ́ra kò ṣe pé wọ́n á kó wọn mọ́ra nìkan wọ́n á tún ṣùgbà tí wọ́n láti lè rí wípé àwọn tó wá náà wọ́n ní ìlọsíwájú ó ní ká sọ̀rọ̀ àṣà Yorùbá ò kéré ó tún wá sọ̀rọ̀ kan ó ní ká sọ̀rọ̀ ní spiritual ọ̀nì ilẹ̀ Yorùbá Ọlọ́run bùkún ilẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé o ti rí ìwọ ọmọ Yorùbá tó value ilẹ̀ Yorùbá ṣé o ti rí pé ọmọ Ìgbò ti ń gbà ṣe ẹ ṣe báyìí bóyá ó dìgbà tí ọmọ Ìgbò bá tó kówó tán
kẹ́ tó mọ bó ṣe ń lọ. Ìyẹn ni mo wà tí mo sì ń jẹun lọ́wọ́ ni mo gbọ́ ibi tó ti ń fi èpè sìn o. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń fi èpè pín ráìsì báyìí nílùú Ọ̀ṣun. Ìwọ tó o bá gba ráìsì tó o bá ti tẹ̀ka fáńbọ̀ tètè má bọ̀ wá gbọ́ èpè tí wọ́n ṣẹlẹ̀ lórí ráìsì tí ó pé 10 kg bí 5 kg. Wọ́n fèpè ń tẹ̀lé ni o ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́. Ẹ ti mọ àwọn strategy àwọn olóṣèlú. Ẹ̀hún náà lẹ́wọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ẹgbẹ́ APC lábẹ́ àsíá Oyèbánjí Àmbọ̀ wọ́n ti pín ráìsì o, wọ́n ti pín ráìsì débi wípé tèpè lọ́dẹ̀ fi wọ́n pín ráìsì báyìí o. Wọ́n ní ìwọ tó o bá ti gba ráìsì tó o tẹ̀ka wọ́n ní tọmọtọmọ ni o ní wọn ní fi jọ ṣoríire lórí ráìsì tí ò pé 10 kg kí ládẹjọ́ ń pò ó ṣe wá délé pèdé. Bóyá káwọn aráàlú lọ máa sọ pé ìwọ tó o bá dórí ipò tó o bá ṣe dáadáa kẹ́yìn náà máa fi èpè dá padà bóyá yẹn ló kàn báyìí. Òun náà lẹ́ ń rí yìí o, òun lẹ́ ń rí bó ṣe ń pín ráìsì tọ́dẹ̀ tún fi èpè tẹ̀ẹ́ǹdì lórí ráìsì lásán. So fún díẹ̀ yìí ìwọ tó o bá ti mọ̀ pé o ò fẹ́ forí gbépè bóyá ká sọ pé kó má lọ yà lọ gba ráìsì o. Bẹ́ẹ̀ ni nítorí àwọn APC candidate wọn ìyẹn Munifudini Bọ́lá Oyèbámijí àwọn ni wọ́n pín ráìsì against ìdìbò tó ń bọ̀ o ìyẹn ní August 15 ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí governorship election yìí. Pìtìpìtì ló ṣà ń ṣẹlẹ̀ tí wàhálà ń lọ lọ́tún lọ́sì. Bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ APC wọ́n ṣà ń lo gbogbo ọ̀nà láti rí i pé lọ́tẹ̀ yìí o APC gbọ́dọ̀ jáwé olúborí tipá tìkùkù. Bẹ́ẹ̀ eléyìí là ń sọ o tí ó jẹ́ pé nínú Ọ̀ṣun yìí náà ni àwọn ìyá ti ya jáde o. Àwọn obìnrin ya jáde tán lórí gbàgbó tó ṣẹlẹ̀ lọ́ṣun. Wọ́n ní ẹ wo ẹ ṣe ìdìbò náà bó ṣe tọ́ àti bó ti yẹ nítorí bí bẹ́ẹ̀ kọ́ àwọn ò ní fi ọwọ́ yẹpẹrẹ mú kinní yìí o. Àwọn máa ṣe fàájá tó túbọ̀ sí pé ó máa deṣù ó máa di gòbe. Ẹ wá gbọ́ báyìí o lórí ìdìbò Ọ̀ṣun àníṣe pìtìpìtì tó ṣẹlẹ̀ níbẹ̀ yìí ó kọjá kèrèmí. Bẹ́ẹ̀ tá bá dẹ̀ fẹ́ sọ gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n rí iṣẹ́ ribiribi tí gómìnà Adeleke tí ó ṣe sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹjọ́ lọ́wọ́ yìí ta ló fẹ́ wíìnì ṣe ló wá dàbí pé ó di fàmífà láàrin ẹgbẹ́ APC àti ẹgbẹ́ àkọ́ọ̀dì pẹ̀lú àwọn ará ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di yam pepper skata. Ẹ wo ìyẹn on the 15 òun ló máa jọ́ọ̀jì o, òun ló máa jẹ́ ká mọ ibi tí èsì ìdánwò ń lọ. Ẹ máa bá wa lọ, ẹ máa bá wa fọkàn bá lọ, gbogbo ẹ̀ náà la máa mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Tó ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like, ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share, ẹ bá wa subscribe, ẹ bó kó lọ fàáfà, ẹ pín kárí ilé kó délé kó dóko wípé ilẹ̀ Oòduà ilẹ̀ abínibí wa, ilẹ̀ Oòduà gbè wá o kò ní gbọ̀dàlẹ̀.